Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin, ìjọ̀gbọ̀n lé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyé Akin tí mo bá ròde, àfijú ni, kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan, ká ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyé Akin, Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyé Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ kẹ́yàn wọṣẹ́. Tèmi ni yóò gbà, tèmi ni yóò mú. Màá lù ọ́ o, màá lù ọ́ o, màá lù ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún, security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun Èyé Akin, fine fancies, wọ́n ti jọ lẹ́pọ̀. Èyé Akin, onítèmi, adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, yèyé ò ní lè sùn wó. Mọ́ yọ̀ fẹ́ mọ̀ mi. Bọ́mọ ò bá jẹ, yèyé ò ní lè jẹ. Ìyá Akin àbí kí ló fi ẹ̀? Torí pé ibi tí ní kí gbégbé tèmi máa gbé, ibẹ̀ ló máa gbé o. Torí oyún yìí, ọmọ ẹ̀ ló ní, ọmọ Akin. Ó gbọ́ àbò dáhùn. Bó dẹ̀ ṣe wà yìí, òun ni máa bí fún. Yìí ò ní bí lọ o. Èyí ọlọ́mọ tí mọ̀. Oyún kì í bomi bómú bá ní, ìsó ló mú ìsó. Ní kíni? Oyún kì í bomi bómú bá ní, Ní kíni? ìsó ló mú ìsó. Ọ̀gbẹ́ni irọ́ ló pa. Oyún kì í bomi bómú bá ní, ìsó ló mú Àní ìsó. irọ́ ló pa sẹ́. Débi wí sí ọ. Báwo kàkà kéku tèmi má jẹ sèse? A fi ṣàwàdànù ni. Ìbọn báwo? Ṣòro yìí, kàkà kó wù láyọ̀, kó àṣọ láyọ̀. Tọ̀, ó tọ́ra ẹ̀. Ọ̀nì kàkà lọ ìwà mídà dìde, bá dìde mọ́ bẹ́ẹ̀ mà. O lè fi kọ́kọ́ ṣe bí mo ṣe wà yìí. Bí mo ṣe rú yìí, màá sọ láyọ̀. Ìbọn àbí ta ni? Ó lè fi láyọ̀. Màá bí láyọ̀ fẹ́. Ìyá kí màá bí láyọ̀. Ìyá kí màá fẹ́. Ìyá kí ìwọ ni màá fẹ́ fẹ́. Èké. Ayọ̀ kan. Adúlé. Ayọ̀ dáyọ̀ mi nù. Ayọ̀ mi láyọ̀. Adúlé. Ayé mi o. Àgbà kí n ti fàdùn nínú mi. Ayé mi o. Mo lọ́jọ́ o. Báwo ni mo ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀? Ẹ ṣáà fẹ́ràn kọ́ bá rìn nínú. Action mama, àfi bí tológun. Má lọ mú wá rárá. Adé o mọ̀ náà. Owó fún àwọn ọmọ ẹgbẹ́ sọ. Ọmọ kò tí bá gba owó lọ́wọ́ ẹ̀ mo máa sọ fún ẹ. Owó yẹn gangan ni mo béèrè. Torí mo mẹ́ ni mo mẹ́. Adé fún mi ní Aṣọ pàtí kan ti wà. jẹ́ kó lọ sanwó fún àwọn ọmọ náà yẹn ló jẹ́ kó kù. Aṣọ pàtí kan ti wà ló fẹ́ fún oṣù. Bí ti ṣe kọ́ ọmọ mi. Nẹ́tíwọ̀kì rẹ̀ náà là mọ̀ ọ́ tó ṣe. ṣé báwọn ni wọ́n sọ pé àwọn fẹ́ fẹ́ wò dákú Òun náà ni mò ń try. ọlọ́mọ mẹ́ta ìyàwó àwọn nìyẹn mo ń yọ sí mọ́mì lójú ẹ̀. Kí ló ṣe nẹ́tíwọ̀kì tó ń delay all the time tó ń delay? Báyìí o. Kí ló ṣe nẹ́tíwọ̀kì tó ń ṣòṣì báyìí? Bàbá o. Bàbá báyìí. Ènìyàn ń yìí. Yèyé Akin. Ọ̀nì ẹ̀yẹ. Ṣé wàá pa wà? Ṣáàlà ní iṣẹ́. Ẹ pẹ̀lẹ́ bà. Yókù. Mọ̀mọ́. Mọ́mì. Mo ń try láti ṣe. Àná mi. Yókù. Àná. Ṣé wọ́n. Ṣé ìwọ ló ń pè lánàá náà? Ẹ wo bàbá. Bàbá o. Báyìí ẹ jọ ṣé kì í ṣe pé ọ̀rọ̀ mi ni ọmọbìnrin mú àsọdọ̀ rí? Wọ́n ní kó bá sọ ọ̀rọ̀ mi ló mú àsọdọ̀ rí kó bá bẹ̀ mí títí mi nígbà o. Ọ̀rọ̀ ibi tí bá wo girlfriend mi ni. Girlfriend yín ni.
ẹ gbọ́ ẹ tajà débẹ̀. wọ́n adé o mọ̀ pé fún àwọn pípì ilẹ̀ yìí tó jẹ mí lógójì owó fún àwọn ọmọ ni. bọ̀ ó rí pé òun náà ni mò ń ṣe network ṣé nígbà tẹ́jọ́ wà ń pa ọjà rí pé network yìí ò dáa. kábíyèsí Olódùmarè o ọba àwọn ọba tó dáhùn gbogbo ó mà ṣe owó sùkúù lẹ́fẹ̀ẹ́ san iṣẹ́ yìí ni wọ́n bímọ mẹ́ta fún Ọlọ́run tí bá yín parí ìjà yín. no èmi kọ́ but girlfriend mi ni so nǹkan tó bá já àwọn ẹrù ẹ̀ náà máa bá gbé ẹ ti wá rí i pé ẹgbẹ́ ẹ̀yẹ báyìí lẹ́yẹ ń wọ́tọ̀ ṣàtìrí pé mi àti yín àti wọn ojú gbẹ́ni kékeré ó gbà láyà bá ṣe yà á. mi ò gbọ́ gbogbo àwọn. ilé mọ́ gbọ́ o. 52 ni mọ́mì. 50 làwọn. ok. bẹ́ẹ̀ ṣe wà yìí sí náà ẹ wo orí mi ṣe mọ̀ pé gbogbo kinní tó wà ní rùgbọ́n yín báyìí ló wà lórí mi. ok. ẹ wo ewu ni o kò kí ń ṣe ìlú. àlejò máa rán yín jẹ ká ẹ tí sọ kankan náà. ṣó ti yé yín ṣé irọ́ ọmọbìnrin kì í wí ó dàbí pé kí mi kúkú kí mi sọjú abẹ́lé kó. ok. kí wí sí òkè tún kí kánná lè yan ọmọ mi o. ọmọ yín. ọmọ mi akínì ṣé àmọ́ ọmọ mi akín. akíndá fine boy. ayé rẹ̀ àdàrú ní àsọmọnù ṣé ìwí fine boy kíkan rírọ pé èyí olúdìmọ̀ mọ̀mọ́ alámọ̀mọ́ kẹtẹ lọ́mọ mi aléwu fẹ́ yá fẹ́ mọ̀ mi. yes máa ṣe jẹ̀bẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ náà ó rẹ̀ kó sọ̀rọ̀ mo ń gbọ́ yín jàre. ọmọ ọ̀tẹ̀lẹ̀ ọmọ mi aléwu àṣọyà ọmọ mi ọmọ tó ti lójú fọmọ ìdàrẹ́ ìwú sí ogun aṣẹ́nu inú rẹ̀ oṣù ayé aṣẹ́nu inú rẹ̀. no yíyá kẹ ẹjọ ẹ fún 1 minute kébi pé ìwọ ṣé tó tọ́lọ́wọ́ tó sọ yẹn. adé ìwọ ń tẹ̀lé Akin. Yeah, Nigeria police. Yeah, one woman is under arrest here. Yeah, àṣírí ti tú wọ́n ti bára àwọn ti fi mọ́ mi ṣẹ́ sí. má dẹ̀ wúmà yẹn lò. ó ti dáa ẹ wọ́n ti sọ náà pé owó lobìnrin wà so pẹ̀lú gbogbo bóyá ń finú wọn bóyá ń bẹ́ẹ̀ lò. so yàrá ṣe 500,000 no wonder náà wọn parọ́ mẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ tí mo gbọ́ pé òun tẹ̀lé chairman wọn parọ́ mẹ́ẹ̀ ariwo tí máa tún gbọ́ ẹni sórí tí máa ń láì gbọ́ ẹni tí. ìyá bí ọ̀rẹ́ just call me 500,000 or 600,000. Bọ́bájúwà of Ekiti land. èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. ní irú èyí rí ọmọ ẹ̀kọ́ kan ṣiṣẹ́ kẹ́ni wàhálà pọ̀ àdìgbò. Mami. Mọ́mì ẹ káàárọ̀. káàárọ̀ Àdìgún ṣàlàáfíà ni ojúláyọ̀ Àdìgún kàbúlé plumber ni. Plumber. Òkè ń bẹ̀yẹn lọ́dọ̀. ìmọ̀ bá ti flush bẹ́ẹ̀ kété lẹ̀ lórí pín fún mi wọ́n nìyàn rìn á flush kíkété omi àtìrẹ̀ àtìgbẹ́kẹ́ àdá sílẹ̀ ṣọ́ọ̀ lórí ìdìmú sí òun ló ti ń ní ọ lára òkè nígbà kan bá ní ìwọ kò méjì gbọ́ lára èmi kì í mọ mójú rí kí n kọ́ fẹ́ kí mi ṣe. ẹ ṣé ìgbẹ́ ẹ̀ ṣe olóbi ni àbí oníwò. àtọ́mi àtìgbẹ́ni. Ó kù bí ẹ̀ka tó mọ́ mi. ọdẹ gbé ọ̀nìyàn gbé ohun ṣé kí n mú ṣe ṣẹ̀ṣẹ̀ ní ọba yaba èyí Akíndé o èyí Akíndé o èyí Akínlá ló wàhálà o ṣé èmi ni mo ṣe wàhálà bí mo ṣe wàhálà. ẹ ṣe ní wàhálà yín ogidi ni ẹ ṣe ní wàhálà. bàbá sọ̀rọ̀ nínú ọkàn rẹ bó ṣe é wù nínú etí rẹ wéèyàn burúkú rẹ gbọ́ nínú etí mi wàhálà ayé rẹ ni ṣèfowó mú lé plumber ọ̀hún. ilé plumber. ara mi mọ bẹ o. irú ẹ̀dá wo la ké báyìí lò irú ọ̀nìyàn kan ṣáá ọmọlé plumber irú wèrè wọlé ṣé ọ̀nì náà báwo la ṣe wí sí mi pé ọmọlé plumber ṣùn wọn la ké rán sí mi àbọ̀ lórí burúkú lọ́ọ̀yà ni. mi má bínú ìgbàgbé ló ṣe mí mo mọlé ẹ. ọmọlé rẹ èṣù lérè nìkan o ṣé èṣù lérè nìkan ṣọ́ àdàmọ̀ ṣọ́ mọ́. mo dààmú tí n bá rí àwọn wa ni mo bá plumber mi dààmú bá jẹ. ọ̀nà ya kan mú mi dọ́dọ̀ rẹ̀ bàbá mú mi dọ́dọ̀ rẹ̀ àjẹkáyé rẹ̀ ká. ó ṣe ọ́ yá Àdìgún ó ṣe ọ́ kò í kùn bí àjẹ́ ó ṣe ọkọ̀ ikú bá jẹ́. Èyí Akin. yẹsọ sí bàbá ó yá. kó o lè mọ̀ pé mo jù ọ́ lọ àti Ṣúkúrà bá mi fún ní jẹ̀dí ọdẹ 500 pẹ̀lú fún bàbá kò fóòsì lẹ́ran 500. Professor, mo ti kìlọ̀ fún yín o
mo sọ fún yín pé kẹ́hìn máa pè mí láti ṣùkúra kẹ́ máa fi sísí ṣùkúra sí sísí yẹn ṣe kókó sínú ayé mi gan-an ẹ máa fi sísí sí. sísí ṣùkúra ok bá mi fún wọn. bẹ́tà. o ṣé o pòfẹ́sọ̀ o ṣé o ọlọ́run tó tì í lélẹ̀ jẹ́ ti jìyà tí ó jẹ pòfẹ́sọ̀ àìwò ibi ìṣẹ́lẹ̀ rẹ̀ tẹ́ kọ́ fún bàbá kò sóṣì ọjọ́ ẹ máa fi jìyà ń bì bàbá kò sóṣì ẹ máa fi jìyà mo wá ìkẹrẹ nígbà lẹ́tà fún wọn. ó yá òkè sóṣì kí ọ̀tá o. kàrọ́ ni onínú rán. bàbá kò bọ́ṣì ara òṣì wà ẹni àpọ́nlé yẹn àwọn náà tó rèé ẹni àpọ́nlé àtẹni yìí wọ́n á pàdé ara wọn. lójú bàbá. ejò àṣán yìí. ìrètí. ó ẹni ẹ bẹ ṣe wé yeye lè yìí. yeye ni. ìgbà onígbèsè. ẹ bá mi gbé o sọ́sì màmá bá wọn bí díẹ̀ ó ti tó ó yẹ ní dé Jésù ẹ bá ń gbé ṣáà yẹn kò sọ́sì. Bọ́bájúwà of Ekiti land. èmi ló ké sí. Headmistress tó mọyẹ òyìnbó ló ń pè mí. That is fine. Oh boy. Your mama na full package. Everything is said. Everything is said. My mother angel. Mama, see me now. See. See now. That's all fine. Everything is set. I get front. I get back. What do they sup now? ọmọ bó sóòrè ibo náà ti mú wa. Now from Delta will come now. From Delta to Warri. Now they have to come. Two side, both side. ǹjẹ́ kó ṣe ọkọ̀ ìrìn kò í sọ̀rọ̀ lárinrin kò í jó kójó ijó lárinrin ọ̀rìn orin ìjó. Wetin you dey talk? Me, I no understand o. Why you dancing? So I no understand wetin you dey talk now. I say, "For me, I no understand." Speak better English. Give me that better English, Male. You are calling me an illiterate? Mama, I no talk am o, but if you talk am, you enter like that. Me no talk am o. Me no talk am. Your mommy did not go to school. Your mother cannot speak the English that I will speak. Are you mad? What rubbish? Yeah. Do you know that I am a retired mistress? Oye yẹrẹ burú ni ayé àbàrẹ àrùn ọgbọ̀jẹ́ ọ̀nyàmà ọ̀nyìndín ọ̀nyàmà. Ma, na me dey tell Nyama. Because me no understand wetin dey talk. So I go tell you. You must be very stupid. You are mad. Stop now. Are you crazy? You don't crazy. You don't mad. I go show you for everybody for you. Na dey crazy. It's okay. You are the man. I don't vex. Wait first. What should I do you now? You carry me come and show off me. Come on, sit down there. They mad. What a craze. They don't block you now. What a mad. Yẹ́nì kò dẹ́fà. Yẹ́nì kò dẹ́fà. Ó kí ló wáyà o. Ẹjọ́ ìjọba sunkún pọ̀. Àbẹ́jì ló gbà yìí tiẹ̀. Bàbá ìyá ti tẹ̀mí gbọ́dọ̀. Ẹgbẹ́ ló máa bí. Òun yèé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Yèyé Akin onítẹ̀. Olóyè ẹlẹ́bìbú. Wọ́n ní wàá pa yín. Apabarẹ. Apèyè rẹ̀ olóṣẹ́. Ata gúngún ayé rẹ̀ ata. Mọ́mí ẹ mọ̀ pé ìyá yín náà Lagos. Ngángan náà ngángan. Ṣé bá ń gbọ́ ọ̀nà rẹ̀ àgọ́gọ́? Olórí burúkú. Àgbàkáyé rẹ̀ nà mo lọ yé rẹ̀ nù. Ọtí fònàgáwó lọ máa mú tẹ́lẹ̀. Méjò fònàgáwó bẹ́ẹ̀. Ẹ ò mọ́mí ẹ mọ̀ kan. Ẹ má máa sọ èdè mọ́. Ẹ pé ẹ ti kú nílùú kẹrẹ ti dé kó lọ bí wàá bí oṣù bíi mẹ́rin náà báyìí. I am a retired headmistress. Ẹ sọ pé. Mo lórí ẹ̀ ò pé. Ọ̀gá. Ṣé o rí àti sọ èdè tó ń sọ yẹn? Eléyìí tó mẹ́nu lé yẹn kọ́ ni kókó. Ọmọ ìwé Èkìtì nù lẹ́run ni. Báwo ni èèyàn mú o ti rọ́bẹ̀ èdè? Àwọn ọbẹ̀ èdè kan mú jiyàn àtẹ̀sápá tó sún. Ọ̀dọ̀ orin kọ́ni máa ń jẹ kúkúrú. Àjẹ kúkúrú lùrù rẹ̀. Ọyá jáde táyọ̀ kí mi ta kí mi ta lé máa yọ èdùn. Ọyá jẹ́ kí mi jẹ́ mọ ní máa yọ. Ṣé àrùn rẹ fẹ́ kan? Ó dàbí pé ìkọjá yìí ti bá ọ. Mọ́mí let us go. Màá lu ọ́ àmọ́ orúkọ rẹ̀ mọ́ tá.
Mọ́mí máa pa yín, sorry. Apá bá rẹ̀ dànù, à ń pè yí rẹ̀ dànù. Ọ̀sán jájá, ṣé ọ̀sán jájá ni ó jájá lọ? Kọ́ bá ṣe ti ọjọ́ ajá, kọ́ ṣe ti ẹdìyẹ mi bẹ́ẹ̀ ni náà ni. Jájá kan tí mo mọ̀ jájá ni. Ọdẹ. Bàbá wa ò ní ìrìsà. Máa pa bá mi kí dáadáa. Kábíyèsí o. Orí ẹ̀dá gbé. Ẹja jábọ́ olóyà elébìbú. Mọ̀ta. Wọ́n ní ọmọ máa ta. Bàbá rẹ̀ á padà nù. Ẹ̀rẹ̀ á pa. Ẹ lọ bẹ̀rẹ̀. Ọmọ. A tún bẹ o tún pè lórí orí rẹ̀ burú orí rẹ̀ burú orí rẹ̀ yàn orí rẹ̀ yàn. Eléyìí mi mò dé o. Ọ̀gá mi, ọ̀gá jọ máa bìí sọ̀rọ̀. Mo ní kí n bá mọ́mí ṣeré náà ní ọ̀gá máa bìí sọ̀rọ̀. Àbọ̀ ṣeré eré òṣèlú. Ẹ bá mọ́mí ṣeré. Mọ́mí ẹ o, mi ì láìkì nǹkan tá à ń ṣe yìí. Mi ì láìkì ẹ o, mi ì láìkì ẹ. I don't like this. Why? How you be playing games with? Okay, tábà wọlé ń sìn ẹjọ́ ta ló máa ṣọ wà. Wèrè eléyìí sìn ó ti mọ tí yó. Rí bóyá ń ṣe ó tún rí mi ó tó. Àánú náà. Ọ̀gá mi ìdí. Ọ́ dìbì kò ojú rẹ̀ máa ń dé kọ́ bá ti yó mo dójú rẹ̀ kọ́ bá yó. Kònàgáwó lọ́ọ́ máa ń mu tẹ́lẹ̀ mo rí mi sí náà mú kònàgáwó fẹ́mi rẹ̀ bá ti ń ṣeré mo kò á múlẹ̀ yìí má mu kònàgáwó mọ́. No, leave here. Ọlọ́run ló ń ṣọ́ wa àrò gọdẹ o. Get down! Frustrate me. Frustrate. I don't like this. Akin ní sùúrù. Ọ̀dájú ọmọ ni ẹ. Ọ̀dájú ọmọ ni. Ọ̀dájú ọmọ lọ́mọ o. Kọ́ ènìyàn bá ti bímọ kẹ́ àlá òkè àgbàdúrà pé ẹlẹ́dàá mi ọmọ ṣàdínú mi o. Mo jẹ̀bi bí dájú ọmọ o. Akin ṣé kẹtẹ ẹgbẹ́ mi kẹtẹ ṣé ìṣọmọnà máa ń bá ṣeré ni òkè lùgbà lùgbà tí mo kúrò lẹ́kìtì kì mo rí gbẹ́mí fẹ́ dá ṣeré lẹ́kìtì ni mo fẹ́ sọ̀dọ̀ ọmọ mi òkè mo débé lọ́dọ̀ rẹ tán òkè mo ṣàlàyé sí ọ wípé mo nílò ọmọ kékeré kì mo yóò bá ṣeré nílé òkè ṣé o ti fún mi lọ́mọ. Ìyá kí báwo lọ ṣe fẹ́ dúró màá mélèé wa máa ẹ wò sí. Gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi yìí ó ti sú mi. I don't even understand. Ìyá Akin, ó dàbí ìpè máa padà lọ sí Èkìtì. Tired. Frustrate like I don't like this. I don't like it. Kí ló ṣẹlẹ̀ náà? Adigun o! Adigun wèrè olórí burúkú olóṣì olórí burúkú ayé rẹ̀ ti lọ dànù. Mọ́mí. Ayé rẹ̀ pa. Ẹ̀wọ̀. Ìgbà ìkọ́ ní mẹ́ta. Alẹ́ yín ti dé. Ìjọba ìṣẹ́ fọ́gà ẹ̀mí náà láì olóògùn. Báwo lè ṣe máa wà báyìí? Ṣé pé ọlọ́jọ́ orí ẹ̀ ní lọ́mọ mu? Kò dáa. Ọmọ yẹn náà máa jẹ lọ́kùn. Àwọn mi lára. Ẹgbẹ́ yìí náà ṣàwò. Kò gbà sùn ẹgbẹ́ rárá o. Action mama. Àfi bí tológun. Má lọ mú wá rárá. Kò ní jẹ́. Á dá padà fún ẹ lódìndí. Màmá tí ó kéré. Màmá tí ó gba nonsense. Para sìgá lọ́dọ̀ ìyá Sadé ìbò ọdún ṣọ́ọ̀bù pẹ̀lẹ́. Àárọ̀ mi ti bẹ́ẹ̀ náà tán. Èyé Akin, èyé Akin, èyé Akin, èyé Akin, ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Rọra ṣe. Ọbọ̀sì! Ọbọ̀sì! Mo lè fẹ́ wá bẹ bàbá yìí ni o. Àbí wọ́n tún rò bóyá wọ́n mi tẹ̀lé mi ni. Bàbá kò bó ṣe mọ́ mi ò tẹ̀lé mi. Bàbá kò bó ṣì. Èmi nìkan ni mo wá wọ́n mi ò tẹ̀lé mi. Ó ní wàá tó wá di owó mọ̀lẹ́ báyìí wọ́n ló wù. Mo máa bá tí wò ní ìsàlẹ̀.
Bàbá kò bó ṣì. Ẹ wò tó bá tó 35 years lẹ́nu bẹ́ẹ̀ 30 years èmi tó bá tó kúrò mi báyìí sà. Tó wẹ̀ jì. Kí máa fẹ́ mọ́ mi pẹ̀lú máa pa mí jọ. Bàbá kò bó ṣì. Ó dá mo ti lẹ́ máa bọ̀ sà. Ǹlẹ́. Bàbá ẹ wá ìyẹn ra o. Mo rí ẹ̀yin yókùn ìpẹ̀lẹ́ yókùn. Ẹ pè wá. Mo pè yín ìgbà tí mo rí Àdìgún sílẹ̀ kòkò yín Àdìgún wèrè náà ẹ sọ bí kì í mú nǹkan ìwọ yìí ẹ kàbí imú. Ìwọ yìí. Ẹwọ yìí ni ẹwọ yìí. Nígbà ṣàlàyé wọn ò yé wa bí a kẹ́ sọ̀rọ̀ lé tí ó yá àwọn ẹni Ọlọ́run sẹ́rí ìwọ yìí kà mú. Ẹ bá sọ. Tàbí òun ẹ dábàá ọmọbìnrin tó Ọlọ́run Kàbírù ti mú kò yá wa kì í sì ní lọ́jọ́ àwọn ọmọ ilé kí èwo ni Kàbírù mú. Mímọ ni kẹ̀ jẹ́ Kàbírù mi bèrè Kàbírù mi kàbí ìmú kèé wọ́ yìí kàbí ìmú. Màmá àgbá kò ní ṣe ẹ ní dààmú. Àṣẹ Ìdùmarè. Ara ò sì ní ní. Àṣẹ Ìdùmarè. Ẹ dákun sí ẹ lè sọ nǹkan mi tí ó yẹ mi Kàbírù mú èèyàn náà. Mo jẹ ṣíṣí kọ́ kì í wí. Ìjọ kò bá dùn ní kò bá dùn mọ́ ni òkúùkù náà mú ìjọ ṣó ẹgbọ́n ẹ̀ ni mímọ̀ erí mírìírí mímọ̀ bí kì í tí bọ̀ Àdìgún náà olórí burúkú olòṣì káyé rẹ̀ ti ta orí ìké kọjá ẹ béèrè mo rí ìbéèrè mímọ̀ mírìírí. Ẹ dákun ẹ má bínú ṣe rí Àdìgún mọ̀ wá. Ẹ súnmọ́ bí. Mo súnmọ́ yín kọ́rọ̀ wa lè yíra wa tọ̀ ẹ̀yin lẹ pè mí bí n bá wá ṣàlàyé kó yé yín kò ní dáa tó yàwó ọmọ yín tẹ́lẹ̀ náà a máa ṣàpọ́nlé Ọlọ́run látara yín kò sì sí gbogbo ẹ tó bá wà ń pò gìgẹ̀ yẹn máa fún ní ìwọ títí ẹ̀ a mọ̀ pé oyè ibìkan lẹ́ẹ̀jẹ̀ ó lè jẹ́ àwọn tán máa kọ́ sálángá táwọn èèyàn ti máa su ibẹ̀ lọ́lọ́run ní kẹ́ ẹ jẹ pòlé tó rà rí yín pẹ́ múra dáadáa olóyè sálángá lẹ́ẹ̀jẹ̀ àbí kẹ́ ẹ jẹ́ ẹ lè jẹ́ ìyàwó sí àmàlù àwọn oní ọmọlanke àbáwọn oníwèé báyìí ìgbà tẹ́ ń gbàdìgún ṣe pé ọmọ dáadáa làdìgún ọmọ tó sì nílé tó gbàdìgún síbẹ̀ ọmọ dáadáa ni iyùn Muhammadu Akínwí àlẹ́ Akínwí Akin ó yẹ yín tọ̀ ìhà yín làwa ń gbé àwa là mọ bẹ́ẹ̀ ṣe wá a máa kì í a sì kì í. Ẹ bá bẹ́ẹ̀ ìmọ̀ lọ àbá. Ìjọ̀gbọ̀n lé wàhálà dé o rọra ṣe. Bọ́bájú of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyí Akin tí mo bá ròde. Àfijú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Kó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kó ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyí Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó tó ń bùgá onílé tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ kẹ́yàn wọṣẹ́. Kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o. Ojú rí àkóbí o. Ní àṣìrìn o. Kété po ni mo kí o. Ọ́ tèdògbà. Igi rẹ ni àmútìyẹ̀kùnrin.